l'Aláàfin Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá o ìkan nínú ọba gbòógì tí ò gbọdọ̀ yẹ̀gẹ̀rẹ̀ tó bá ti yẹ̀gẹ̀rẹ̀ bí ìgbà tí ìlàjì ilẹ̀ Yorùbá yẹ̀gẹ̀rẹ̀ dànù ni kẹ́ lè mọ̀ pé you are not a useless king and Onírìṣà he is not a useless king the throne is very powerful you people should sit down and reset everything to the right. kábíyèsí o mo yè kan tó mo yè ká o sí o ọ̀rọ̀ nípa Aláàfin àti Ọ̀nìrìnṣà tó ń jà lọ́wọ́ tó ń lọ ní tó ń jà nílẹ̀ yìí ọba Aláàfin kò ń ṣọba kékeré Ọ̀nìrìnṣà náà ń ṣọba kékeré àwọn ló ń fi ọba jẹ ẹjọ́ in tó wà láàrin yìí méjèèjì ẹ tíráìkẹ́ yanjú ẹ̀ láàrin yín kó tó di pọ̀rọ̀ máa jáde síta máa bára yín sọ̀rọ̀ kí ọ̀rọ̀ ọba méjì kó má wá lọ di nǹkan tó máa wá lọ da ìlú rú tó máa wá lọ da ìlú méjì rú padà. àti bàbá mi Aláàfin Ọ̀yọ́ pàtàkì ọba ọmọọba ń kí ọba o mo kì í Kẹ́mi Ọláògùn o àwọn kí n tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ yìí ẹ̀rí kí mo gbé ọtí dání so ibi tí n bá ti sọ̀rọ̀ tí n bá ti ṣe mistake tó dà pé bí wọ́n fẹ́ jọmọ́ ọ̀rọ̀ tí ò dáa màá lè rí nǹkan parọ́ mọ́ lọ́jọ́ iwájú pé sà ọtí ló ń pa mí jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ìdí tí mo fi gbé dání nìyẹn so kẹ́lẹ̀ wọ̀rọ̀ mi tí n bá sọ lé ní bí ọ̀rọ̀ olóògbògbòrò now kò sóhun tó ti ní lójú ju olè lọ ilẹ̀ Yorùbá ilẹ̀ káàrọ̀ òjíire tí èyí jù mí èmi ò jù ẹ́ tí ò bá tí ì tán lọ́rọ̀ wa kò lè sí tẹ̀síwájú kankan àwọn tó dẹ̀ pinlẹ̀ ilẹ̀ yìí tó jẹ́ kí arí bẹ́ẹ̀ lò ẹ̀rí kí wọ́n jàjà èyí jù mí èyí jù ẹ́ wọ́n jagun olúborí kílẹ̀ wọn lè gbòmìnira ni but Ọlọ́run má ṣe àwa ọmọ generation ní ọmọ àlè ọmọ akótilétà ọ̀rọ̀ wa fẹ́ máa jọ bẹ́ẹ̀ torí pé à ń lura wa ní gbàǹjo fáwọn àjèjì nígbà tí Aláàfin Ọ̀yọ́ wọ orí ipò gbogbo wa la kí wọn kú oríire ààfin Ṣàngó adé Ṣàngó ni wọ́n dé bọ̀wọ́n tó kọ́kọ́ tì mí lójú lọ́rọ̀ wọn ni pé wọ́n gbé adé Ṣàngó lọ sí mọ́ṣáláṣí lọ kírun ẹni tọ́dẹ̀ lọ tẹ́rí balẹ̀ fún kò tó Ṣàngó kò dẹ̀ lè tó Ṣàngó láíláí ẹni tí wọ́n lọ forí balẹ̀ fún bàbá wa Ṣàngó Olúkòso kì í ṣe ẹgbẹ́ ẹ̀ lọ́nà kọ̀nà torí pé sẹ́ńtúrì lòun Orísun ni bàbá wa so ẹ jẹ́ kí n mọ bẹ́ẹ̀ kẹ́ ẹ lè mọ ibi tí ìyá ti ń jẹ ilẹ̀ Yorùbá bọ̀ ṣe rí àwọn tó ti fi ọ̀rọ̀ ẹ̀sìn bò lórí mọ́lẹ̀ kò sígbà tí àní máa ṣe mistake tó bá gbé ìlú lé wọn lọ́wọ́ ìlú tí kì í ṣe tọrọ ẹ̀sìn tán gbé dání kò sígbà tó ní gbé nǹkan àjèjì wọ́ òun ló fà á tó jẹ́ pé ọmọ ọmọ bàbá mọ́ bàbá ọmọ mọ́ gbogbo ẹ̀ wá ń dàrú dàpọ̀ ọ̀rọ̀ ológogoro ni mò ń sọ ẹ má bínú fẹ́ni tó bá dàbí pé kò sọ̀rọ̀ ńbẹ̀ létí ẹ ṣáà rí pé mo ti gbọ́ ti dání mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹni tó bá ti gbọ́ bá ṣe gbọ́ ọ̀rọ̀ mi sí ẹ kà á sí bí ọ̀rọ̀ ológogoro so bàbá mi Ọ̀jájá Ọ̀nìrìṣà nǹkan tí mo kọ́ fẹ́ béèrè nílẹ̀ Yorùbá ni pé tí nǹkan ti rí báyìí tí ò bá ní ìdí kan á ní ìdí kejì ẹ jẹ́ ká fẹ́ni tó tọ́ sórí àpèrè o kí ìlú má bàa máa dàrú tí ẹni tó tọ́ ò bá sí ní orí àpèrè ó ṣeé ṣe kó nítọ̀hún máa ṣẹ̀sín àwọn ẹ̀sìn kankan káwọn ìjì kan máa gbé ṣubú kó máa gbé dìde Kẹ́mi Ọláògùn kádé ó pẹ́ lórí o ẹ jẹ́ ká lo àwọn ipò àpèrè yìí bí àwọn baba ńlá baba wa ṣe ń lò ṣe rí àwọn pírẹsidẹ́ǹtì wọ̀nyí gómìnà wọ̀nyí wọn ò mọ kankan nípa mímáa fìyàn joyè o wọn ò mọ kankan ní máa fìyàn jọba o òjíṣẹ́ yín ni wọn ẹ̀yin lẹ sọ̀rọ̀ ẹ̀yin kábíyèsí lẹ sọ̀rọ̀ ayín di ẹrú fún wọn òun náà afọbajẹ gangan afọbajẹ dàbí INEC officer ni afọbajẹ ló mọ ẹni tó tọ́ sí ìlú tó lè tòlú tó lè dá bọ̀ṣẹ́ nígbà tí afọbajẹ bá ti ń jẹ̀jẹ̀kújẹ kò sígbà tí wọn ò ní máa yan olóríkórí tá a máa dàlú mi ò lè wà lórí àpèrè kí ọba tọ́ sí mi lóòótọ́ àti bó ṣe yẹ kí wọ́n máa jaja èyí jù mí èyí jù ìtẹ̀síwájú ìlú náà ó yẹ kó jọ mí lójú ló yẹ kó jẹ mí lógún ló yẹ kó ṣe pàtàkì nínú ayé mi kí ni nǹkan tí máa ṣe nílùú tí ìlú àfi máa pè mí láfi máa dárúkọ mi títí ayérayé báwọn Ògúnlákayé Ṣàngó gbogbo àwọn tẹ̀ ń dárúkọ yẹn bọ́ ṣe lò gbé sí ayé tiwọn tó wá di òṣà kúnlẹ̀ bọ nílẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ lẹ́yìn kábíyèsí sì ń ṣe torí kí lẹ ṣe wá jọba ojoojúmọ́ ni ẹ̀jẹ̀ ń ṣàn nílùú ìlú òtùbà kò túṣẹ́ kankan ìlú òtùbà kò túṣẹ́ ẹ rò pé màá wá sáìdì ẹnìkan fẹ́ nìkan àbí ara o nǹkan tèmi ń fẹ́ ni pé ẹ lọ jókòó kẹ lọ sun oorun tí ọba ń sùn ó dàbí pé tí nǹkan báyìí ti fi ń ṣẹlẹ̀ ó dàbí pé oorun tí ẹrú sùn ni ẹ̀yin kábíyèsí yìí ṣe ń sùn ẹ lọ sun oorun tí ọba ń sùn kẹ lè mọ nǹkan tó kàn lọ́rọ̀ yín bẹ́ẹ̀ èmi á sọ ọ́ torí pé ọmọ yín ni mí mo tó sọ ọ́ tẹ́ bá lọ ṣe DNA ẹ máa mọ̀ pé mo tó sọ ọ́ ẹ wo ẹ̀yin kábíyèsí ẹ má dojú tì wá nílẹ̀ Yorùbá mi ò fẹ́ sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ ohun tó tini lójú gbà ní ẹ wá wo
bí Ọọ̀ni of Ifẹ̀ bá gbéra bọ́ bá lọ́dọ̀ Emir wọ́n á jọ rẹ́rìn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ bí Aláàfin Ọ̀yọ́ bá lọ tó bá gbéra tó bá lọ́dọ̀ Emir wọ́n á jọ rẹ́rìn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọn ò ní lọ ṣègbàgbàgà lọ́hùn yẹn bọ̀tẹ́ bá wá délé ṣáwa la yẹ ẹlẹ́ni ìtìjú ṣé àwa la yẹ ẹlẹ́ni yẹ̀yẹ́ ni ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín yẹn kẹ́ lọ dá mi lóhùn bí mo ṣe wà mo yín sọ̀rọ̀ mi fún ọfẹ́ anybody o ẹnu ló pọ̀ lẹ́nu mi tó ń sọ pé má rọ́ọ̀bà fín káì ọmọ yìí má rọ́ọ̀bà fín ọmọ aláyà líle ni mí ọkàn mi dẹ̀ le gan ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín ìtìjú ńlá gbáà ló jẹ́ fún mi I was ashamed nígbà tí mo rí kinní yẹn pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa náà ní gbogbo yín bàbá wa Aláàfin Ọ̀yọ́ ń fún Ọ̀nìrìṣà Orísun ní 48 hours mo sọ orí kodò mo mi rí pé nǹkan ti bàjẹ́ o nǹkan ti bàjẹ́ o kí ni ìdí gangan tẹ́ fi yọ history kúrò nínú education wa náà kí ni ìdí tẹ́ fi yọ ìtàn kúrò nínú ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ tá à ń kọ́ nílẹ̀ Yorùbá kí ni ìdí ṣé torí nǹkan báyìí ni gbogbo ẹ̀yin tẹ́ wà níbi kílẹ̀ Yorùbá máa ṣẹlẹ̀ àrọ́mọdọ́mọ ní òní ṣe nǹkan rere láyé gbogbo ẹ̀yin tẹ́ wà ní God gbogbo ẹ̀yin tẹ́ wà níbi kí ilẹ̀ Yorùbá máa ṣẹlẹ̀ àrọ́mọdọ́mọ yín wọn ò ní ṣe rere lórílẹ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ farapamọ́ tẹ́ ń disgrace ilẹ̀ Yorùbá àwọn tó láyà padà lẹ́yìn yín wọ́n á fi ń ṣẹ̀sìn ayé wọ́n á fi ń ṣẹ̀sìn ọ̀run yẹn oníkan tẹ́ ń ṣe fún wa ò dáa o ìkan tẹ́ ń ṣe fún wa kò dáa èmi ò bẹ́ẹ̀ nìkankan wíwọ̀ ìpè tí mo ṣẹ́ yẹn kó lọ máa mọ gbogbo àwọn tó ń disgrace wa nílẹ̀ Yorùbá yìí it's a shame it's a big shame ẹ ti sọ gbogbo àpèrè òṣèlú ẹ ti balẹ̀ Yorùbá jẹ́ torí pé ẹ láfojúdi àfojúdi ni tí bàbá tó bí ẹ bá sọ pọ́nà báyìí ni kò gbà tó bá kọ̀ tó gbà ó ṣeéṣe kó ṣègbé òun nìkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ kúrò nínú oorun tí ẹrú ń sùn bàbá wa Onírìṣà Kẹ́mi Ọláògùn àmọ́ ẹ tí ní much blame lọ́wọ́ mi nítorí pé mi ì tí ì rí ibi tẹ́ ẹ ti tẹríba fún yàn torí pé ipò àpèrè tẹ́ wà yẹn ṣe ń ṣàlàyé ẹ̀ fún yín dáadáa ipò àpèrè Orísun ni o kì í ṣe ipò àpèrè Century o òun náà fi máa ń sọ pé gbogbo àwọn tó ń pariwo wọn tó ń fi wọ́n gbàdúrà lé ní ẹ kì í ṣẹgbẹ́ wọn nítorí pé Orísun ẹ̀yà kan ni tàwa ń bí èdè wa dẹ̀ ni tí ò sí story book kankan tó lè borí ẹ̀ mi ì tí ì rí yín kẹ́ dọ̀bálẹ̀ fún yàn mi ì dẹ̀ tí ì rí yín kẹ́ tẹríba fún yàn torí kò sí baba ńlá kú baba ńlá ẹni tẹ́ ẹ lè dọ̀bálẹ̀ fún kódà kọ́lọ́n bá wa fi ọ̀run kẹ́ bàbá wa Lámídì àwọn gan máa ń kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ ní ká tiẹ̀ wá gbà pé bẹ́ẹ̀ ṣe dé náà ti ṣàlàyé bá pèrè yẹn ṣe jẹ́ fún yín bàbá wa Lámídì wà nínú àwọn tó ṣàlàyé pé tọ̀ ọmọ mi ni ẹ o àmọ́ ipò tó wà ipò bàbá wa ni o já ṣàlàyé bó ṣe jẹ́ fún ọ ó dẹ̀ lọ bẹ́ẹ̀ àárín bàbá Lámídì àti Ọ̀nìrìṣà Ògúngúwùsì kò dàrú rí torí bàbá ní òye wọ́n ní ọgbọ́n ìmọ̀ tó wà ń bẹ̀ tí wọ́n fi ń tòlú òun ló yẹ kí bàbá yẹn ríṣẹ́ yẹn ṣe assignment ni fún bàbá wa Wádé bàbá Ẹ̀mí Ọlágùn o ẹ ṣe báwọn bàbá ńlá bàbá yín ṣe ń ṣe ẹ tòlú ẹ má jàjà yìí jù mí èyí jù ọ mi ì mọ ẹni tó jù nínú ẹ̀yin àti Ọ̀nìrìṣà àmọ́ ẹ má wo Ògúngúwùsì tó wà ń bẹ̀ yìí o ipò yẹn gangan ni kẹ́ wò ó ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ipò yẹn gangan ni o nítorí pé tí èèyàn bá ń tàpá sórísun kò lè mórí bọ́ ọba gbòógì dẹ̀ ní l'Aláàfin Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá o ìkan nínú ọba gbòógì tí ò gbọdọ̀ yẹ̀gẹ̀rẹ̀ tó bá ti yẹ̀gẹ̀rẹ̀ bígbà tí ìlàjì ilẹ̀ Yorùbá yẹ̀gẹ̀rẹ̀ dànù ni kẹ́ lè mọ̀ pé you are not a useless king and Ọ̀nìrìṣà he is not a useless king the throne is very powerful you people should sit down and reset everything to the right àpọ̀rọ̀ kágbọ̀n bọ̀ ẹni tọ́rọ̀ mi ò bá wáyé kí Elédùmarè jẹ́ kó lọ yí lọ́rùn ó dàbọ̀.